أعوذ بالله من الشيطان الرجيم. gbogbo lílọ bíbọ̀ ẹ̀dá kẹjọ dúró ó ti kàn wá sí báyìí. بسم الله الرحمن الرحيم. bí Ọlọ́run bá ń bẹ lára rẹ bí o ti jókòó ní báyìí Ọlọ́run lẹ́ẹ̀kan náà pé Allahu Akbar. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا. gbogbo èèyàn lè rí réwù àmọ́ kìí ṣe gbogbo èèyàn ní àní oṣù oríire. بل أحياء عند ربهم يرزقون. ẹlòmíì ó máa bá wọn lòdì ìdùnnú ni wọn ò ní péjọ ńlẹ̀ rẹ̀ láti ṣe nǹkan ìdùnnú bó o bá fẹ́ kí tiẹ̀ rí bẹ́ẹ̀ àní ó pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà pé Allahu Akbar. الذين قال لهم الناس. èyí tí bàbá àgbà ló tí wọ́n fún wọn yẹn yìí wọ́n ṣàdúrà fún wa wọ́n sì sọ̀rọ̀ Ọlọ́run fún wa. إن الناس bí Ọlọ́run àkọ́kọ́ àtìyàwó Ọlọ́run dákúmọ́jọ́ dàrú. níyọ̀ǹda bàbá àgbà ní kọ̀wọ̀ ń kalẹ̀. فزادهم إيمانا. Ọlọ́run bá ń bẹ láàrẹ tẹ́wọ̀n rẹ bí وقالوا حسبنا الله kí o jájọ máa wù. ونعم الوكيل. لا إله إلا الله ربنا. ó lè máa kùn. لا إله إلا الله وحسبنا. لا إله إلا الله ربنا. لا إله إلا الله حسبنا. سألتك يا ربنا زلهنا. Abiodun ọba tó ga ju gbogbo tí ga lọ. وبكر للشيخ olùtọ́jú olùrẹ̀ wá. رب الورى. bàbá wọn nínú orí aláníyàn rẹ̀. وعن بذاك bàbá wa sanzoma rẹ̀. أبانا صديقا. àgbà abẹ́gidò mà. شجاع الكتاب Adama akíní bàbá náà. رشيد الورى. ẹgbẹ́ òun láti ṣe ọlọ́run nìkan. وأنزله إلى الشيخ alẹ́kùn kẹrẹ ọlọ́run mọ́sá. حبيب رضاك. àtàwọn òbí wọn àtàwọn àbáwọn. الورى. àtàwọn ọmọ kéwú tí wọ́n kéwú lábẹ́ wọn tí wọ́n ti lọ. olúwa alẹ́kùn kẹrẹ ọlọ́run. alẹ́kùn kẹrẹ ọlọ́run mọ́sá bá yọ̀ǹdẹ̀ fún wa. wọ́n fi ìtàtọ́jú bàbá mọ́bílẹ̀ ẹ bá tú. وكل الورى. má dáwọ́ kẹrẹ tó lébi wọn. olúwa mọ́sá bá ṣe kẹ́sẹ̀kẹ́. على مدى fún aláìlọ wọn ànábì wa Muhammad. محمد طه. àwọn èèyàn sì yorùbá ànábì Muhammad. شفيع الورى. àti yorùbá ànábì kọ́kọ́ لقد àgbàdàn. جبت أن ọlọ́run wọlé àti tóbi ànábì. سخسي الشيخ. bàbá wa àgbà Alomota. وأنت àlékún ẹ̀mí برودي dúpọ̀ àlékún àlàáfíà. تقوم بالورى. ẹtì dẹni ayé ọlọ́mọ jẹjẹ ayé. يا إلهي ayé rẹ ti kílẹ̀ abẹ́ wí kílẹ̀ abẹ́ sọ. ذكر للشيخ. ìtọ́lọ́wọ̀ òwì ń tà nábì òwì. سيدي يا olúwa dákun إلهي mọ́mọ́jì ó tẹnu yín bòde. ذكر للشيخ. gbogbo tọ́lọ́wọ̀ bá mi ṣe fún yín bí wọ́n ti ta bọ́ọ̀lù. بمقد أفراد جميع الورى الله. لا إله إلا الله ربنا. لا إله إلا الله حسبنا. بسم الله قل هو الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. اللهم صل على سيدنا محمد فاتح لما أغلق والعاتم لما سبق ناصر الحق بالحق والعادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. آمين. ní àpapọ̀ wa ká ní Allahumma salli اللهم صل salatan muhsinatan محسنة ala sayyidil muhsinina على سيد المحسنين wa ala alihi وعلى آله wa ashabihi وصحابه wa sallim. وسلم Amin. آمين. ìkí ọlọ́run wọlé ọlọ́run kọ́mọ bá ná Muhammad. صلى الله عليه وسلم. bá a ti fẹ́ràn nẹ́bí mẹ́ni. صلى الله عليه. má fi máìkì wí. yorùbá nẹ́bí kì í gbọ́. ìkí ọlọ́run wọlé ọlọ́run kọ́mọ bá ná Muhammad. صلى الله عليه وسلم. ìkí ọlọ́run wọlé ọlọ́run kọ́mọ bá àwọn ìyàwó ná Muhammad. صلى الله عليه وسلم. ìkí ọlọ́run wọlé ọlọ́run kọ́mọ bá àwọn ìyàwó ná Muhammad. صلى الله عليه وسلم. àṣẹ́kùbọ̀ orí kẹ́ẹ̀lì gbogbo àwọn ẹni rẹ̀ tí wọ́n ti lọ lérigun mẹ́rẹ̀ẹ̀rin ayé pàápàá jùlọ nínú ìlú tí a wà ń bẹ̀ yìí Olúwa fàánù rẹ̀ bí ọmọ sábà kẹ́ wọn. آمين. wá wà lùbáríkà bẹ́ẹ̀ àwọn àlùfáà wa tí a gba ìmọ̀ wájú wọn
bàbá wa Gbarigidoma ridwanullahi alayhi Maulana Sheikh Adam ridwanullahi alayhi Maulana Sheikh Kamaluddin Al-Khadabi ridwanullahi alayhi ó fi dórí bàbá wa àgbà Lágbàjì ridwanullahi ajma'in. ọ̀tún àánú rẹ̀ ọ̀tún àforíjì Olúwa mọ́sá rọ̀ sí kábàárì wọn. àmín. ẹni mo kí àwọn inú ilé wa nílé Koro. àwọn olùfọwọ́ àgbà wọn láwọn kí àwọn inú ilé wa nínú ilé Koro. ìpè àánú Ọlọ́run. ìpè àánú Ọlọ́run. tètè ń bẹ nínú ilé ní láti jẹ ẹ̀rín wá. tètè ń bẹ nínú ilé náà láti jẹ ẹ̀rín wá. Ọlọ́run ò ní jó kú ń bẹ láyéláyé. Ọlọ́run dákun má jẹ́ kú ń bẹ láyéláyé. la ilaha illallah. Ọlọ́run gbọ́ sọ́ba ká fọlọ́n. màá kí bàbá Khalifa. àwọn kí bàbá Khalifa. ìpè ẹkú náwó. ẹkú náwó. eléyìí ò ní jáse mọ́ o. Ọlọ́run dákun má jẹ́ léyìí jẹ́ ẹsẹ̀ mọ́. gbogbo èyí tó kù náà Ọlọ́run ó jọ sojú ẹ̀mí. gbogbo èyí tó kù tẹ́ tún máa ṣe Ọlọ́run mọ́sàájọ́ sojú ẹ̀mí. wọ́n tàtàrà bẹ́ẹ̀ kí àwọn àlùfáà wa nílé Koro. àwọn tàtàrà bẹ́ẹ̀ kí àwọn àlùfáà wa. bàbá wa ṣe wa Isaac. bàbá wa ṣe wa Isaac. àná mi. àná àlùfáà nù ni. ẹ̀rí pé mo ti bọ́ bàtà. bàbá ti bọ́ bàtà. ká má bàa gbọ́ ọmọ lọ́wọ́ mi. ọ̀dà análáwà. a ti ṣe pàṣípàrọ̀. ẹ̀rí mo kí bàbá wa ṣe wa Isaac Koro. àwọn kí bàbá wa ṣe wa Isaac Koro. Al-Qarawi. Al-Qarawi. Ọlọ́njẹ́ máa wà dáadáa. Ọlọ́njẹ́ máa wà dáadáa. mo kí bàbá wa Sheikh Abdul Gani. wọ́n kí bàbá Sheikh Abdul Gani. Al-Qarawi. Al-Qarawi bákan náà. ọlọ́mọsá fi láyà balẹ̀. Alfa ní kọ́lọ́ mọ́sá fi láyà balẹ̀. mo kí àbá wa Sheikh Muhammad Bashir. wọ́n kí àbá Sheikh Muhammad Bashir. Al-Qarawi. Al-Qarawi. àbá wa Muhammad Al-Hadi. àbá Muhammad Al-Hadi. Al-Qarawi. Al-Qarawi bákan náà. gbogbo ẹ̀yin bàbá Al-Qarawi tí n bá ní máa dákọ ilé ó sì kún. bàbá wa láti Èkó Al-Qarawi. bàbá wa Situ mo kí yín. wọ́n kí yín o. mo kí bàbá wa ní wáni. wọ́n kí bàbá wa ní wáni. mo kí àbá wa àdúrà mi gbà. wọ́n kí àbá àdúrà mi gbà. Al-Mudiru. Al-Mudir. Ọlọ́run ṣàlékún dáadáa. Ọlọ́run ṣàlékún dáadáa. bàbá wa ní Gbódòfù. bàbá wa ní Gbódòfù. mo kí wọn púpọ̀. àwọn àlùfáà kí wọn púpọ̀. bàbá wa ń Sàkámà. bàbá wa ń Sàkámà. mo kí wọn púpọ̀. àlùfáà kí wọn púpọ̀. gbogbo ẹ̀yin àgbàlagbà ni mo kí láàyè yìí. gbogbo ẹ̀yin mọ̀nyẹ́ tẹ̀ wọ́n ń kalẹ̀ ni wọ́n kí o. mo kí bàbá wa Alifa. wọ́n kí bàbá Khalifa. ní gbogbo ògbẹ́nà. ní gbogbo ògbẹ́nà. mo kí àwọn náà púpọ̀. àwọn àlùfáà kẹ́yìn náà púpọ̀. mo kí àwọn ìyá wa ń lè Bàtúrè. wọ́n kí àwọn yàrá ń lé Bàtúrè. Al-Qarawi bákan náà. Al-Qarawi bákan náà. wọ́n á kí àwọn bàbá wa ń lé Alohunmata. wọ́n kí àwọn bàbá wa nínú ilé Alohunmata. ẹ̀rí afáwa Al-Kali wọ́n sọ̀rọ̀ kan ní ìsìn wọ́n ní àìsàn náà. ẹ̀rí pé ilé Alohunmata àti ilé Koro ọ̀kan náà ni wá. léyìí tó ti pẹ́ tá a bá bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àná. bàbá wa tí wọ́n jẹ́ bàbá ìyàwó bàbá wa dókítọ̀ èyí tẹ̀ ń ṣe lónìí tí ń jẹ́ dùnú yìí ọlọ́mọjọ jáse mọ́ láyéláyé. ọlọ́mọjọ jáse mọ́ láyé. jẹ́ yòókù náà tún sojú ẹ̀mí. ọlọ́mọsá jẹ́ yòókù náà tún sojú ẹ̀mí. la ilaha illallah. la ilaha illallah. wọ́n á kí àwọn bàbá mi bákan náà. wọ́n kí àwọn bàbá bákan náà. Alhaji Abdulmumin. Alhaji Abdulmumin. Alomota. Alomota. mo kí wọn. Alfa kiyo. bàbá Muhammad Najib. bàbá Muhammad Najib. Alomota. Alomota bákan náà. mo kí wọn. Alfa kiyo. àwọn bàbá wa Alfa ńlá. Alfa ńlá. Alomota. Alomota kana. Alfa kiyo. bàbá wa ilé alamam. bàbá ilé alamam. Alomota bákan náà. Alomota bákan náà. mo kí wọn. Alfa kiyo. gbogbo ẹ̀yin àgbàlagbà nílùú Alomota mo kí. gbogbo ẹ̀yin àgbàlagbà mọ́tà lọ. ọlọ́njẹ́ máa wà dáadáa o. ọlọ́njẹ́ máa wà dáadáa o. mo kí Àríkẹ́. kí Àríkẹ́. mo sì kí Ọ̀nàgún. Ọ̀nàgún. ọlọ́run dákun má fa burú ṣe yín o. ọlọ́run má fa burú ṣe yín o. mo kí ọkọ àti ìyàwó. wọ́n kí ọkọ ìyàwó àti ìyàwó. ìpè kú oríire òní. ìpè kú oríire òní. ọ̀rọ̀ mi ò ní pọ̀. a'udhu billahi minash shaitonir rajim. bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitonir rajim. bismillahir rahmanir rahim. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون
ọkọ ìyàwó tòní Alfa Koro wá sí mi fún yín ni pé. wa min an khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha wa bainakum mawaddatan wa rahmatan inna fi zalika liqawmin yatafakkarun. gbogbo ọ̀rẹ́ ẹni tí gbéyàwó láyé bàbá fẹ́ sọ síìdì àfi kó tọ́jú nǹkan márùn. min ayatihi. àkọ́kọ́ ọkọ ìyàwó bàbá fẹ́ gbáyé rẹ̀ tọ́ba fẹ́ gbáyé gbádùn nǹkan márùn yìí àfi kó tọ́jú rẹ̀ kó lè ṣe sóore. min ayatihi an khalaqa lakum min anfusikum azwajan. máa rántí àwọn wàhálà tó ti ṣe kó tó já mọ́ lọ́wọ́. min anfusikum azwajan. ìjó jòrò ó délé Alhaji nítorí ntọ́ fẹ́ mú ìjọ tó rùn rán ó débẹ̀ nítorí ntọ́ fẹ́ mú ìjọ tó ní sọ́nlé pé bíbá yìí ní ń lọ ó padà wá já mọ́ lọ́wọ́ di tiẹ̀. min anfusikum azwajan litaskunu ilayha wa ja'ala bainakum mawaddatan wa rahmatan inna fi zalika laayatin liqawmin yatafakkarun. nǹkan àkọ́kọ́ gbọ́m tó kọ́kọ́ mójútó ntòtí ma a ní ma tọ́ imta ìyá ọba ti délé rẹ kí ni ọ̀jẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ ṣòro fún ọ. ntòtí ma mi imta min ayatihi. ntí ó jẹ ọdọwọ rẹ àwọn ìyá kan àti bàbá kan ni wọ́n bọ̀ tẹ eri báyìí eri ibú ni fún gbogbo ọkùnrin tíyàwó rẹ̀ wá wo gíláàsì lẹ́yìn ìgbà tó délé ọkọ tán tí wọ́n ń pè òun fáyìn jù báyìí lọ tẹ́lẹ̀ ọkùnrin ni ó rojọ́ wájú Ọlọ́run ọ̀tọ́jú ìyàwó rẹ̀ ọwọ́ rí rédèrèdè lẹ́yìn ìgbà tó mú sọ́dọ̀ mójútó àárín ni ìjọ jẹ́ má fi wọn. min ayatihi an khalaqa lakum min anfusikum azwajan. mo kí afá bàtúrè. litaskunu ilayha wa ja'ala bainakum mawaddatan wa rahmatan inna fi zalika laayatin liqawmin yatafakkarun. ẹlẹ́ẹ̀kejì òun ẹni tí ó pàtàkì súnwọ́ kí ni ìyàwó rẹ̀ ọwọ́ bó ti fi tì í ọlọ́mí torí pé wọ́n ra so obìnrin ọ̀ọ́dẹni tí ń ṣe sìnà káàkiri ojúlé méje tí ó rí bẹ́ẹ̀. an khalaqa min anfusikum azwajan. gbogbo ẹni ọkùnrin tí ò mójútó ní tí ìyàwó rẹ̀ ń wọ̀ ìyàwó rẹ̀ ó rìnrìn kùnrin wọ́n fẹ́ ra so obìnrin lé bàbá rẹ̀ kò rí wọ́n tún fẹ́ ra so obìnrin lé bàbá tiẹ̀ tó ọjọ́ kan kò rí ọlọ́dọ̀ àwọn aláwàpá àwọn wá ń dá tọ́rọ́ kọ́bọ̀ fún wọ́n ti sọ ìyàwó rẹ̀ dàbọ̀. an khalaqa min anfusikum azwajan. ẹlẹ́ẹ̀kejì nù wọ́n kọ ìyàwó mójútó ń tẹ ìyàwó rẹ̀ ọwọ́ ẹlẹ́ẹ̀kẹta. litaskunu ilayha wa ja'ala bainakum mawaddatan wa rahmatan inna fi zalika laayatin liqawmin yatafakkarun. ẹlẹ́ẹ̀kẹta wọ́n kọ́ ọ̀dọ́wọ́ rẹ̀ níbi tí ọmọ gbé yọ jẹ́bi tó dáa. litaskunu ilayha. mójútó bí tíyàwó rẹ̀ ọmọ gbé gbogbo àwọn tí ń kà fún ọ yìí bọ́ọ̀ bá mójútó ò ní pírọ́blẹ́mù. ilé obìnrin èèyàn mójútó ni litaskunu ilayha. litaskunu ilayha wa ja'ala bainakum mawaddatan wa rahmatan inna fi zalika laayatin liqawmin yatafakkarun. bó tilẹ̀ ń kórí ìyàwó rẹ̀ dákun mẹ́jọ ó gbébi tí ò ní jápọ̀nlé fún ọ. sẹ́rí àníkàfilé obìnrin sẹ́yìn níbi tí ó gáìdì táwọn èèyàn ní débẹ̀ torí pé nǹkan ẹlẹgẹ́ ni wọ́n bọ́ ọ bá fi ìyàwó rẹ̀ síbi tí ò lójútùú ẹ̀yin ọkùnrin ìpín ẹ̀mẹ́gbàlé fún ìyàwó yín ẹgbàá síbi tó ní security ibi tí ò ti ní fírì torí pé bọ́ ọ bá gbalé síbi tóbìnrin ó ti fírì bọ́ ọ bá ti sí ń bẹ̀ àwọn kan ọmọ sọkọ lẹ́yìn rẹ̀ o. litaskunu ilayha wa ja'ala bainakum
يتفكرون. ẹlẹ́ẹ̀kẹrin láàrin ìwọ pẹ̀lú ìyàwó rẹ wà látòkọ́ bíkì àìsọ̀rọ̀ tí ò da sí ìyàwó yẹn. gbogbo ọkùnrin tí bá ń fọ̀rọ̀ bú bọ́yàwó ẹ̀ yóò padà ní pírọ́blẹ́mù torí pé yóò padà gbẹ̀kọ́. وجعل بينكم مودة ورحمة. ọ̀rọ̀ dé láàrin ìwọ pẹ̀lú ìyàwó rẹ ọ̀ ń bú yàrá ìyá rẹ̀ ọ̀ ń kọ́ lásàásí ọ̀nù ọ̀ ń gbé ìyàwó rẹ̀ lẹ́yìn sí ọ pé kọ́mọ̀ kan ọ lé mọ́nù àìsọ̀rọ̀ ìbànújẹ́ sí ìyàwó ẹni. àwọn àbúrò rẹ tó fẹ́ wọn tí wọ́n mọ̀ pé ìyàwó rẹ ní ojú wọn náà ló ti ń faṣọ ìyá mọ́ ìyàwó rẹ la. àwọn tí ọ̀tá búrò tiẹ̀ nílé bàbá tiẹ̀ o ti wá sọ wọn di yẹ̀yẹ́ nílé yín ìyàwó rẹ ò ní mọ iyì rẹ. وجعل بينكم مودة ورحمة إن في ذلك قوم يتفكرون. ẹlẹ́karùn-ún wàlá tó ajíru àìlá filibẹ́ẹ̀tì bíjà bá dé àìgbẹ́jọ́ lọ lẹ́kejì gbogbo ọkùnrin tó bá fẹ́ sọ sídìí àìlọ òròjọ́ ìyàwó yẹn lásẹ̀mblì wọn náà ló ti sọ fáwọn ọ̀rẹ́ rẹ pé bí ti ń bọ̀ òun ó ń sì náà ni gbogbo ọjọ́ tí wọ́n bá ti rí bí kí wọ́n fìlọ̀kulọ̀ lọ ní ọmọ ṣe wọ́n. إن في ذلك torí wọn ló polówó rẹ̀ fún ẹ pé bó ti rí nì ọkùnrin tí ń yẹ̀yẹ́ ìyàwó rẹ̀ níta ìjà dé tá ìdé wọn náà lọ kọ́kọ́ lọ rojọ́ ọwọ́ adẹlẹ́jọ́ ọwọ́ adéyẹn yẹ̀yẹ́ lágbólé àwọn tí wọ́n ń torí ìyàwó rẹ̀ pọ́n lé jẹ́ ń jọ́ ọmọ kínní kan wọ ọkọ ìyàwó wà mí ní ayati. من آياته أن خلق لكم من أنفسكم أزواجا. kó o tó dé kíyàwó rẹ̀ ó tó dé àwọn tí wọ́n jóbi ilé yìí wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ẹni tí wọ́n gbà ọ́ lẹ́ni. من آياته oríkè bá ọba ti ń bọ̀ wá ń jọ ohun tí wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ tí ojú òní tì wọ́n bí ìyàwó rẹ̀ bá ti yọ wọ́n òkè ẹ̀dá kẹ́ ìyàwó rẹ̀ ń bọ̀ o ìyàwó rẹ̀ ń bọ̀ ẹ̀ mẹ́jọ gbọ́ o ìyàwó tó wá jásọ yìí rẹ̀ ni wọ́n ti ń faṣọ yìí yámọ́lá yìí. من آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن ذلك لآيات لقوم يتفكرون. márààrún ni wọ́n kọ ìyàwó mọ̀ fẹ́ kó o mójútó bọ́ ọ bá ṣe bẹ́ẹ̀ ọ́ láṣeyọrí nínú ayé ìwọ ìyàwó gan-an wọn náà tọ́jú nǹkan márùn-ún fọ́kọ rẹ. من آياته أن خلق لكم من أنفسكم أزواجا. ẹ̀rí ìní sọ márùn-ún tọ́ ti ìyàwó àmọ́ sọ̀rọ̀ àná Muhammad bá a ti fẹ́ràn ànábì mọ́ ni ẹ yóò bá ànábì dáadáa. Fatimoh ọmọ ń ṣe ọlọ́run nígbà tó délé ọkọ ìṣẹ̀lẹ̀ lójú ànábì gan Sayyidina Ali àti Fatimoh wọ́n wá jókòó wọ́n ń ṣàwàdà wọ́n ìyàwó wọ́n fẹ́ kó di ọ̀rọ̀ yìí mú kó o fi wà nílé ọkọ rẹ inú wọn bí Sayyidina Ali angadiba Ali min kalmati yakharaja fi min famihi ó ní mo wí gbólóhùn kan ó ní gbólóhùn ni ọwọ́ bí Sayyidina Ali nù mo kí àfa àkọrọ̀ kan máa wọlé. من أنفسكم أزواجا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. Sayyidina Ali káwọn bàbá wọn máa wọlé. Ó sọ̀rọ̀ kan Fatimoh sọ̀rọ̀ kan ó bí Ali nínú angadiba Aliya Ali wá bínú inú bí Sayyidina Ali débi pé kò wo ojú Fatimoh yìí pé ọmọ ń ṣe ọlọ́run ni Fatimoh wá kúnlẹ̀ ó ní wọ́n ọkọ mi rídọ̀ àní oníyọnu sí mi má fẹ́ríjì mi nítorí ọ̀rọ̀ tí mo sọ síbẹ̀síbẹ̀ Ali ó gbà Fatimoh wá sunkún lọlé ńgbà tá nẹ́bí rí Fatimoh wàtàgà yára lọ́nù àwọ̀ rẹ̀ ti yí padà wàdàmà àti àìníhì omi ń dà lójú Fatimoh Ànábì wá dìde sọ́mọ rẹ̀
Ànábì ní yá kúrò àtà àìní lìmọ́sà ìwọ ọmọ mi kí ló dé tó ń sunkún wàmí ní àyà. أنا خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها مودة ورحمة إن ذلك لآيات لقوم يذكرون. ọjọ́ fún bàbá rẹ̀ ìgbẹ́mi pẹ̀lú sẹ́nà Ali là ń sọ̀rọ̀ angadiba aliya Ali sì bínú àmọ́ bí mo ti wá ìyọnu rẹ̀ tó kò fẹ́ríjì mi. Ànábì wá dìde sí Fatima ó ní wọ́n ọmọ mi ó ní ìní tàn ọ́ ó ní láwọn mi ń tà tọ́ ọ bá fi lè kú àníláhùn sọ̀lẹ̀ àlékún ìníjẹ́ wọ́n kírun sí ọ̀la nílẹ̀ àrídọ́ sàwùjá kàfi ọba rí ìyọnu ọkọ rẹ̀. Min ayatihi an khalaqa lakum min anfusikum لتكونوا إليه جعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. ìtọ́mú Fatima tí ọ̀tàn ọmọ rẹ̀ tó bí àgbọ̀dọ̀ tán ìyọnu rẹ̀ níyọnu Ọlọ́run ìyọnu ọkọ rẹ̀ níyọnu Ọlọ́run. Min ayatihi. lọ́wọ́ ìyọnu ọkọ rẹ̀ o ò ní Ọlọ́run tó sìn lẹ́yìn kó o sìn lọ́hùn ìtọ́tùkù tó mójútó náà ní tó jòkó tì í. torí pé bá ọba ṣe bẹ́ẹ̀ bọ́ọ̀nì ti yọ yẹ ń tó bí torí káwọn tí wọ́n bí ọ ṣe bẹ́ẹ̀ ló ní fi yẹ̀ wọ́ báyìí. gbogbo obìnrin tó bá nífẹ̀ẹ́ ọkọ tó wá gbà pé kò sáṣẹ̀ míì lẹ́yìn àṣẹ Ọlọ́run àṣẹ ọkọ rẹ ló kù bó ti wà yìí bọ́ bá ní ọmọ wà lé wa mọ́ wàá wá fóònù àwọn ata bí ọ pé tọ́ baálé mi ni òjé ń jáde o àwọn náà ó sì gbà bẹ́ẹ̀. bàbá sọ fún ọ ipé ìyàwó mi má jáde yìí ń travel má jáde tó ké bá ọba ṣe akọ ike báyìí ni wọ́n bí èmi náà yóò yí ọ lọ́wọ́ kèé dàrú lọ́dọ̀ Ọlọ́run ọ̀dọ̀ wa ní ti dàrú. gbogbo ń tọ́ ọba jẹ́ gbogbo ń táwọn tí wọ́n bí ọ jẹ́ Ọlọ́run ní ọ tẹríba fọ́kọ rẹ ni o. Min ayatihi. Min ayatihi. Máa rántí àwọn ọkùnrin kan tí wọ́n parọ́ fún ọ tí wọ́n padà fẹ́ ọ. An khalaqa lakum وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. ọlọ́mọ yìí àwọn àgbákò owó tẹ́lómi ti pa fún ọkọ tó pàdé tiẹ̀ tí wọ́n mọ̀ pé bàbá àwọn ló ní stadium má wọ́rí bàbá ẹnìkan ṣe ní airport property ìjọba àmọ́ ń gbà tọ́lọ̀ ní tiẹ̀ dé wẹ́rẹ́wẹ́rẹ́ yóò dòun ọ̀padà dòun apàdà mọ́lé apàdà mẹ́bí apàdà mara apàdà mújọ́ apàdà ṣèyàwó. وجعل بينكم ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. nítorí ìdí eléyìí ìyàwó ẹ̀rí pé bá a ti péjọ yìí tí wọ́n bá bi wá pé kí là ń ṣe á là ń ṣe ìyàwó wí. ẹgbẹ́ bí ogun ọba ti péjọ yìí bá bá bi wá kí là ń ṣe á là ń ṣe ìyàwó. òun ló fà á tá a fi gbọ́dọ̀ sọ̀rọ̀ ìyàwó púpọ̀. òun ló fà á tá a fi gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ìyàwó púpọ̀. ìjókòó àyè Ọlọ́run ò ní jẹ́ àfọmọ́ àlè sán fúnra wa. ìjókòó yìí Ọlọ́run dẹ́kun má jẹ́ àfọmọ́ àlè sán fúnra wa. ọba tó ti so wá dé bí kan náà. ọdẹ bí kan náà. Ọlọ́run dákun má fi bínú rẹ̀ tú wa ká o. Ọlọ́run dákun má fi bínú rẹ̀ tú wa ká o. la ilaha illallah. la ilaha illallah. ẹni mo ní láti ilé kọ̀rọ̀. àwọn olùfọwọ́ gbà wọ́n ní láti ilé kọ̀rọ̀. tani ọkọ̀ sanwó àdúrà. tani ọkọ̀ sanwó àdúrà láti ilé kọ̀rọ̀. Ọlọ́run má jà má fi ìbínú rẹ̀ tú wa ká. Ọlọ́run dákun bí ó ti fi dùnnú rẹ̀ bó ti fi so wá pọ̀ yìí Ọlọ́run dákun má fi ìbínú rẹ̀ tú wa ká o. ọ̀yà owó rẹ̀. ẹni mo ní bàbá wa Sheikh Abdul Gani láti Abuja. bàbá Sheikh Abdul Gani láti Abuja. Al-Qarawi. wọ́n ti débí pẹ̀lú owó tó tóbi. wọ́n ti dé àyè pẹ̀lú owó tó nítumọ̀. bàbá mi ti náwó látàárọ̀. wọ́n ti náwó látàárọ̀. bàbá wa àgbà Hawaii wá ṣe rere. bàbá wa àgbà Hawaii wá ṣe rere. bàbá wa ń kọ̀rọ̀. bàbá wa àgbà ń kọ̀rọ̀. kí ló kọ àfà mi.
ọ̀ya ilé kọ̀wọ́ láwà. àbá wọn náwó púpọ̀. wọ́n ti náwó púpọ̀. ọlọ́run ṣàlékún dáadáa. ọlọ́run ṣàlékún dáadáa. ẹni mo ní. amadu. bàbá mínísítà. bàbá mínísítà. láti Àbújá. láti Àbújá. àwọn náà ti débí. àwọn náà ti dé àyìn. ẹ̀rí. ilé kọ̀wọ́. bàbá wa Alkọ̀rọ̀wí. bàbá àgbà Alkọ̀rọ̀wí. wọ́n ti débí. wọ́n ti dé àyìn. wọ́n ní mẹ́tì bẹ́ sọ́dọ̀ ẹ̀yin kàwú mi ni. à ń bọ̀. wọ́n ní Alhaji wa Abdulmumin. Alhaji wa Abdulmumin. Alomota. Alomota. wọ́n bu owó náà wá pọ̀. wọ́n bu owó náà dé àyìn. bàbá wa Alimudiru. bàbá Alimudiru. bàbá wa Aduagba. bàbá Aduagba. àwọn náà ti débí. àwọn náà ti dé àyìn. bàbá wa ń kọ̀rọ̀. bàbá wa ń kọ̀rọ̀. ilé kọ̀wọ́ láwà. ilé kọ̀wọ́ sì máa ń náwó dáadáa. ọ̀yà. Seyyidah Idris. Seyyidah Idris. àwọn bàbá wa Kakandika. àwọn bàbá wa Kakandika. bàbá wa Khalifa Kakandika. bàbá wa Khalifa Kakandika. Dr. Olaru. Dr. Olaru. àwọn náà ti débí. àwọn náà ti dé àyìn. bàbá wa Khalifa Kakandika. bàbá wa Khalifa Kakandika. bàbá wa Imam. bàbá Imam. àwọn náà ní Alifa àwọn náà ní Imam. àwọn náà ní Khalifa àwọn náà tún ní Imam. ọlọ́njà rí yín pẹ́ o. ọlọ́mọ́sàjà rí yín pẹ́ o. àwọn bàbá ti. gbogbo ẹ̀ ní alibarika bàbá ń kọ̀rọ̀ ni. alibarika bàbá àgbà ń kọ̀rọ̀ ni. bàbá wa Allah àbá wa Bature nù. àbá Bature àwọn náà ti bùdé. àti dókítà wa. dókítà wa. dókítà Muslihudeen. dókítà Muslihudeen. àbá Muhammad Bashir. àbá Muhammad Bashir. àti Sheikh Idris. àti Sheikh Idris. àti Alhaji wa Abdul Rasaq. àti Alhaji wa Abdul Rasaq. àwọn náà débẹ̀. àwọn náà ti débẹ̀. ọ̀yá. Alhaji wa Sheikh Dado. Alhaji wa Sheikh Dado. bàbá wa láti. bàbá Alhaji wa Isa Pẹtẹ. Alhaji wa Isa Pẹtẹ. owó ní tán lọ́wọ́ yín o. owó ní tán lọ́wọ́ yín o. ọlá Al-Qur'ani. ọlá Al-Qur'ani. ẹ rí. ọ̀yá. ta ló tún kù mẹ́. àwọn yẹn ti ń tú wa. ẹ̀yin ọ̀rẹ́ ọkọ ìyàwó. ẹ̀yin ọ̀rẹ́ ọkọ ìyàwó. bàbá wa Bature. bàbá Bature. lọ́yà Ayégbàmí. lọ́yà Ayégbàmí. àwọn náà bàbá wa Sheikh Situ látẹ̀kọ́. bàbá wa Sheikh Situ látẹ̀kọ́. Al-Qarawi. Al-Qarawi. bàbá wa Sheikh Mas'ud. bàbá wa Sheikh Mas'ud. Al-Qarawi. Al-Qarawi bákan náà. ta ló tún kù. ta ló kù ń bẹ ọ̀yá ilé kọ́ láwà. àbá wa Alikali ti dúró lẹ́gbẹ̀ẹ́ mi. tọ́. báwọn báyìí ti dúró lẹ́gbẹ̀ẹ́ yẹn wọ́n fẹ́ gba máìkì ni. wọ́n sọ fún yẹn kó ti tónu. wọ́n sọ fún ọ pé ètò wí tónu. àwọn ẹni mo ní bàbá wa Khalifa ní kọ̀rọ̀. wọ́n ní bàbá wa Khalifa ń kọ̀rọ̀. àwọn bàbá wa láti ilé Alomata. àwọn bàbá wa láti ilé Alomata. wọ́n fẹ́ pírísẹ́ǹtì sàtífíkẹ́ẹ̀tì fáwọn ọkọ ìyàwó. wọ́n fẹ́ pírísẹ́ǹtì sàtífíkẹ́ẹ̀tì fáwọn ọkọ ìyàwó. bàbá wa Khalifa owó yín ni mo kọ́kọ́ fẹ́ kó débẹ̀. owó yín ni bàbá àgbà Alomata wọ́n fẹ́ kí yóò débẹ̀. kí gbogbo ẹni tí ó wà tẹ̀lé yín débi owó sàtífíkẹ́ẹ̀tì ni. káwá wo ẹni tí ó tẹ̀lé yín débi owó náà. káwá wò kọ́ kí gbogbo ẹni tí ó bá tẹ̀lé yín. kí gbogbo ẹni tí ó bá tẹ̀lé. irú bí nǹkan ni wọ́n máa ń lo káwá wò. ọ̀hún epo àbá ìrówó rà á gbogbo àwọn tí wọ́n jókòó yìí àwọn tó lọ ń dá sọ̀rọ̀ wọn ń di Al-Qur'ani ni. wọ́n yé sẹ́ni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ṣe àbí Ọlọ́run ló parí ẹ̀. inú ilé kọ̀rọ̀ Ọlọ́run níjọ́ da oró. Ọlọ́run níjọ́ da oró. ilé wa ní Alomata. ilé wa ní Alomata. Ọlọ́run níjọ́ da oró. Ọlọ́run níjọ́ da oró. sàtífíkẹ́ẹ̀tì náà. sàtífíkẹ́ẹ̀tì náà. àwọn bàbá wa ni wọ́n àmọ́ kí bàbá wa Khalifa ẹ dákun. àmọ́ owó bàbá Khalifa ni kí ó kọ́kọ́ débẹ̀. wọ́n ní bàbá wa Al-Qarawi. wọ́n ní bàbá Al-Qarawi. Sheikh Abdulkareem wọ́n láwọn ni kí n kọ́kọ́ pé. wọ́n láwọn ni wọ́n kọ́kọ́ pé kí wọ́n kọ́kọ́ débẹ̀. owó sàtífíkẹ́ẹ̀tì tí wọ́n fẹ́ pírísẹ́ǹtì. owó sàtífíkẹ́ẹ̀tì tí wọ́n fẹ́ pírísẹ́ǹtì. fún àwọn ọkọ ìyàwó àti ìyàwó. ẹni mo ní bàbá wa Sheikh Abdulkareem. wọ́n ní bàbá Sheikh Abdulkareem. wọ́n ní owó 5,000. wọ́n ní owó 5,000 naira. bàbá mínísítà. bàbá mínísítà. ẹ dákun bẹ́ẹ̀ bá ń la Abuja ẹ fẹ́ mi náà ń fisa. ẹ dákun. kún ó fẹ́ mi náà ń fisa. àwọn tá a kágbádá bàbá lọ́wọ́ náà. ẹ dákun mọ́tò méjèèjì tí mo fẹ́ wí yìí. tọ́ èyí tí wọ́n dálẹ̀ ń ta ó kọjá tírafíkì ẹ dákun torítọ́ lọ́hùn Lexus LRN 877 RA Lexus LRN 877 RA ẹ dákun torí Ọlọ́run tí mọ́tò yìí dálẹ̀ ó pọ̀ ń ta ẹnì kejì
òun ni Toyota LRN 997TA LRN 997TA. Architect Salahuddin Abdulmumin. Àwọn náà bu owó 20,000 wá àbí? tọ́ Owó sàtífíkẹ́ẹ̀tì wọ́n lówó sàbíkẹ́tì ni o 20,000. 20,000 naira. Bàbá wa Alhaji wa àdúrà gbà. Alhaji wa àdúrà gbà. Àwọn náà ní 5,000. àwọn náà ní owó 5,000 naira. Owó sàtífíkẹ́ẹ̀tì tíkẹ́ẹ̀tì ni o. tí àwọn bàbá wa fẹ́ tí wọ́n fẹ́ fún àwọn ọkọ ìyàwó. tí wọ́n fẹ́ fún àwọn ọkọ ìyàwó owó rẹ̀ ni wọ́n ń san lọ́wọ́ báyìí. Gbogbo àwa tí à ń jẹ́ olólùfẹ́ inú ilé wa ń lè kọ̀rọ̀. gbogbo àwọn tí a ń jẹ́ olólùfẹ́ nu ilé wa lè kọ̀rọ̀. Ká má ṣàlàyé débi owó sàtífíkẹ́ẹ̀tì yìí. ká má sọláì débi owó sàbíkẹ́tì yìí. Àwọn àfáà mi náà mú 2,000 wá. àwọn fọwọ́ yìí náà ti mú 2,000 naira wá. Ẹ̀yin ọ̀rẹ́ ọkọ ìyàwó. ẹ̀yin ọ̀rẹ́ ọkọ ìyàwó. Ó dàbí kẹ́ ẹ débi owó sàtífíkẹ́ẹ̀tì yìí. ó dàbí kí ẹ débi owó sàbíkẹ́tì yìí o. Ọya bisimilayi. ọ̀yá ọ̀yá ọ̀yá. Ẹ̀yin ọ̀rẹ́ ọkọ ìyàwó. ẹ̀yin ọ̀rẹ́ ọkọ ìyàwó. Ó dàbí kẹ́ ẹ débẹ̀. ó dàbí kí ẹ débẹ̀. Ẹni mo ní àwọn ọkọ àti ọkọ ìyàwó. wọ́n ní ọkọ ìyàwó. Ẹ lọ́ọ́ bá ń bá a ẹ lọ bá wọn. kí ó fún yín ní owó sàtífíkẹ́ẹ̀tì kí wọ́n fún yín ní owó sàbíkẹ́tì. àti ti ìyàwó kan gbà wá. àti tìyàwó náà kàn gbà wá. Bisimilayi. Ẹni mo léyìí tí ọkọ ìyàwó ń ṣe lónìí. wọ́n lè tí ọkọ ìyàwó ń ṣe lónìí. Ìdùnnú tí ó máa kalẹ̀ tí ó kalẹ̀. ìdùnnú tí ó kalẹ̀ tí ó kalẹ̀. Ọlọ́wọ́ bá a fi sí. sínú ọkọ ìyàwó àti ìyàwó. Àwọn ìyá wa àwọn ìyàwó yìí náà ti débẹ̀. Alikọ́rọ̀wí. alikọ́wọ̀wí. Àwọn náà ní owó sàtífíkẹ́ẹ̀tì. àwọn náà ní owó sàbíkẹ́tì. Ọlọ́mọsá àlùbáríkà sí. alábọ́sà balùbẹ́ẹ̀kà sí. Ọkọ ìyàwó náà ní retí. ọ̀yá ọkọ ìyàwó. Àwọn ọ̀rẹ́ ọkọ etí ìyàwó ìsan ni wọ́n dé yìí. kàtìbà. Wọ́n lọ́kọ ìyàwó náà ní 5,000 naira. ọkọ ìyàwó náà ní 5,000 naira. Owó sàtífíkẹ́ẹ̀tì. owó sàbíkẹ́tì. Wọ́n ti owó ọkọ ìyàwó ti débí yìí o. ó yẹ o. Ta ló tún kù? owó àdúrà Ẹni mo bàbá ní ní ìyá wa tí wọ́n bí ìyàwó. wọ́n ní ìyàwó tí wọ́n bí ìyàwó. Àwọn náà láwọn náà fẹ́ sanwó sàtífíkẹ́ẹ̀tì náà. àwọn náà ní àwọn fẹ́ sanwó náà àwọn náà ti ń tura. Wọ́n ti bu owó náà wá owó 1,000 naira. 1,000 naira àwọn ti bu wa. Náà làwọn náà fi sí i. iná ni wọ́n fi sí Láti lè kọ́ bí. láti lè kọ́ tí ń bọ̀. Láti gẹmọ. láti gánmọ́. Alájà wa Ìyábọ̀ láti gẹmọ. alájà wa láti gánmọ́. Àwọn ìyá wa nílé sọlá gbẹrú àwọn náà débẹ̀. àwọn náà ti débẹ̀. Àwọn ìyá wa láti lè jẹ́jẹ́. ilé jẹ́jẹ́ àwọn náà ti débẹ̀. Àwọn ìyá wa gbẹ́dúlógún àwọn náà débẹ̀. àwọn yàrá ilé agbójúlógún náà ti débẹ̀. Ẹ ṣeun. ṣé wọn o. Àwa jogbojogbo. jogbojogbo. Sàrùmí. Ẹ ṣeun. ṣé wọn. Mọ́gàjì ẹlẹ́wẹ̀ẹ́tù. mọ́gàjì ẹlẹ́wẹ̀ẹ́tù. Aluko. aluko. Ìyá wa Ọ̀ṣọ́. ìyàwó ọ̀. àwọn Onílùú. onílù náà ti débẹ̀. Agbájì. agbájì. Àwọn ìyá wa ní alákùkọ. àwọn yàrá nílé alábùkọ. Gbogbo àwọn ìyá wa ni wọ́n ti débi owó yìí. gbogbo àwọn yàrá ni wọ́n ti owó yìí. Owó sàtífíkẹ́ẹ̀tì náà ti débẹ̀. owó sàbíkẹ́tì náà ti débẹ̀. Ẹ mú sàtífíkẹ́ẹ̀tì. Àwọn ìyá wa lè kọ̀rọ̀ ni wọ́n dé yìí. àwọn yàrá ilé kọ́ náà ti débẹ̀. Àwọn náà ti débẹ̀. àwọn náà ti débẹ̀. Kí ọkọ àwọn ìyá wa lè kọ̀rọ̀ bákan náà. gbogbo àwọn yàrá náà ti débẹ̀. láti ilé kọ̀wọ̀. Ọlọ́wọ́ sàn yín lẹ́sẹ̀ rẹ̀. ọlọ́wọ́ sanyín lẹ́sàn-án rẹ̀. káfà kọ́sàdúrà fún àwọn àtìyàwó. Now à ń bọ̀ wá. ẹ rí èyí tó kù nísìnyí. èyí tó kù nísìnyí. Kọ́kọ́ ìyàwó ọmọ ẹ jáde bọ̀ wá. kọ́kọ́ ìyàwó bọ̀. ọkọ ìyàwó Àti ìyàwó rẹ̀. àti ìyàwó rẹ̀. Ẹ ṣeun ìyá ilé jẹ́jẹ́. Wọ́n padà máa sá. Ẹ ṣáájú. ọ̀yà ọkọ ìyàwó àti ìyàwó ẹ̀ máa bọ̀. Wọ́n máa bọ̀ wá ká fún wọn kí wọ́n fún wọn. ọ̀yà máa jáde bọ̀. Pírísẹ́ǹtì ẹ̀ fún wọn ló kù. ọ̀yà ká pìsẹ́ǹtì ẹ̀ fún ọ náà ló kù. ọkọ ìyàwó Wọ́n padà máa sáyò. ní ń gbèsè lé àbọ̀ Ọyẹ máa bọ̀ wá. kò ní bàjẹ́. wọ́n ní ẹ máa bọ̀. ọ̀yàwó náà ti ń bọ̀ àti Wọ́n ìyàwó. padà máa sáyò. Ẹ ṣáájú wọn gbà náà. ọkọ ìyàwó sọ action pọ̀. Láti lè jẹ́jẹ́ àwọn ìyá wa náà débẹ̀. àyàwó náà ti débẹ̀. Ọkọ ìyàwó. ọkọ ìyàwó. Ẹ jẹ́ n fi gbólóhùn kan. Allah 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 Allah. Rabbuna maula siwallah. Bàbá ṣé o ṣe ẹ dákun ẹ máa bọ̀. Maula siwallah. Bàbá wa láti Àbújá ẹ máa bọ̀. ẹ máa bọ̀. Bàbá wa mínísítà ẹ máa bọ̀. mínísítà ẹ máa bọ̀. Afẹ́kọ́ tọwọ́ yín bọ́ sọ́wọ́ àwọn méjèèjì. àwọn ẹgbẹ́
lọ́wọ́ yín kó bọ́ sọ́wọ́ àwọn méjèèjì. àtàwọn bàbá wa ń lé Alomata. àtàwọn bàbá wa ní Alohunmata. Allah 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 Rabbuna Mawla siwallah. Allah 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 Allah. ẹ má bọ̀. Rabbuna Mawla siwa. Allah 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 Rabbuna Mawla siwallah. ẹ má bọ̀. Allah 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 Allah. Rabbuna Mawla siwa. Allah 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 Ọlọ́run tá ń wí. Rabbuna Mawla siwallah. Allah 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 Allah. àwọn oní ọ̀yà fọ́tò. Allah 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 Rabbuna Mawla siwallah. Allah Allah Allah. Rabbuna Mawla siwallah. ẹ lọ jókòó. ẹ lọ́wọ́ jókòó. Allah Allah ọkọ ìyàwó bẹ́ẹ̀ sanwó àdúrà. Allah ọkọ ìyàwó bẹ́ẹ̀ sanwó àdúrà. Rabbuna Mawla siwallah. Allah Allah Allah. Rabbuna Mawla siwallah. Allah 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 Rabbuna Mawla siwallah. Allah Allah Rabbuna Mawla siwallah. Aba Abdulkareem Bature mo kí yín o. Allahumma anta amartana bi du'aik olúwa bá dúró gbogbo wa o. wa wa'adtana bi ijabatika àti pé ọdún ọtí ní àpè ọ. faqad da'awna kama amartana àdéhùn rẹ náà ni pé ó dá wa lóhùn. wa ajibna kama wa'adtana ọlọ́run àti pé ọ ní ẹ̀rí ọkọ àtìyàwó. ọlọ́run o. innaka la tuliful mi'ad. ọlọ́ba alágbára ní alágbára. subhana rabbika. Assalamu alaikum.